lọ́sùn ọwọ́ tẹ Taiwo àtàwọn ọ̀rẹ́ rẹ̀ Ẹya-Ara òkú Gbigbẹ ni wọ́n jí Niboji. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Osun ti tẹ àwọn babaláwo mẹ́ta oríṣiríṣi ẹ̀yà ara ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́. Àwọn afurasí ọ̀hún ní orúkọ wọn jẹ́ Taiwo Ògúnbọ̀dé, Thomas Ogo àti Lateef Hafiz. Agbègbè Ologun níjọba ìpínlẹ̀ Ayédèrè ní ọwọ́ ti tẹ̀ wọ́n, gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Osun DSP Abiodun Gbaloju fi síta ṣe sọ. Ó ní àwọn ẹ̀yà ara bíi eyín, irun, eegun àti aṣọ funfun ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ lásìkò tí ọwọ́ tẹ̀ wọ́n. Ó ní àwọn afurasí ọ̀hún ni wọ́n ti fẹnu jẹ́wọ́ pé àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Wọ́n jẹ́wọ́ pé ibojì àwọn mùsùlùmí kan tó wà ní Fúlàní ilé ogbó làwọn ti hú àwọn òkú tó ní ẹ̀yà ara náà pẹ̀lú èròǹgbà láti fi ṣògùn owó. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gọ̀tán ti wá pàṣẹ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ láti ṣe ìwádìí kí wọ́n sì fi páńpẹ́ òfin gbé gbogbo ẹni tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún kí wọ́n sì fojú wọn balẹ̀ ẹjọ́.